mìíràn a kú ọdún tuntun a lè kú oṣù tuntun ẹ̀mìíràn a kọ ọmọ bẹ̀rẹ̀ ọdún láàmú òpin rẹ̀. Ó yà mí lẹ́nu lánàá mo lọ sí tọ́lẹ̀tì ní 11:59 p.m. Ó yà mí lẹ́nu pé ìgbà máa jáde sí tọ́lẹ̀tì New Year ni mo ti jáde o. I wondered ṣùgbọ́n ọdún tuntun ìsáfún nǹkan àfarawé ni. Ẹ máa sọ pé bẹ́gbẹ́ mi ṣe yìí àwa náà gbọ́dọ̀ ṣe. Igi lodó ìkòkò lámọ̀ ìyí kan yí ìkòkò ìyí kan yí odó kan láti yí ìkòkò bẹ́ẹ̀ ìkòkò á fọ́ ọ̀rẹ́ rẹ̀ sọ ìwọ náà fẹ́ sọ kọ́ ìyàgbẹ́ sọ́ra wàá já ní fún. Ó dàbí àbàkàn ní ṣọ̀ṣì lálánú èṣe náà kọ́ ti dàgbà iye ètò ojú 55 àbí 50 years kọ́ bá ibo ṣe jó bá ṣe ọdún tuntun nìbẹ́ kèé jó kèé kó mọ́lẹ̀ kó èmi náà mi fẹ́ ká àbá supersede mi ká má bàa gbèbòkun mi lọ́wọ́ mi ìṣòwò ṣe gbàdúrà kẹ́ẹ̀tọ́ kẹ́ra bí èwò in fact ká má ta òkò tó bó ṣe jó rinrin bẹ́ẹ̀ náà ní ṣe jó pé káwé mọ̀ ká gbìbùkún mi kẹ́ mọ̀ ká gbìbùkún mi even though pásítọ̀ gan kèé pé àdúrà nìkan ó lè jòkó àbá jòkó kó kiri sàdúrà gbígbà èmi náà mo bá ṣe kété wọn nígbà kan ìyá lẹ́yìn kíkà lẹ́yìn kan ìfẹ́ mú mi kọ́ ní ká képa náà mọ̀ bá mú ni o ṣùgbọ́n mi jòkó kì máa yẹ ṣẹ́kẹ́lẹ̀ mẹ́nà wà gbà kan ìyá kọ̀ọ̀kan kàlákàrẹ́ mo kàrẹ́ fún pé mo méjì kó létí ọ̀gá kẹ́ àṣírí ẹwà rẹ̀ ẹ̀pà ọgbà kan náà síta àṣẹ tramadol ti lò kò gbogbo ẹ̀ mú ní sóòdìnà èmi mọ́ máa lóhùn kankan mọ́ bá yéèkè kì mọ́ bá yẹn ta kì mọ́ bá yẹn fi gágbága so mo kí mi mú ẹ̀ àfarawé léwu o kí n ṣọ́ra dò kí n mọ̀ sáré kí n mọ̀ gbìyànjú lóòótọ́ because ìlara lákọ ọlábo ìlara akọ ní pé kàkà kí kọ́ọ̀rẹ́ rẹ bá ti léhun kí wọ́n náà rẹ̀ àbínú rẹ̀ lára akọni bọ̀ ìlara abo ní pé kọ́ọ̀rẹ́ rẹ kó wá ti léhun kí wọ́n náà kó alétẹ̀ rẹ bó ṣe àṣìfù rẹ̀ ọ̀nọ́mà ṣùgbọ́n if you wear a shoe that does not belong to you, you will walk funny. So try kéde ìrànwọ́ gbèdé ìgbọ́n àbí ṣé ẹgbẹ̀rálẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀dẹ́ẹ̀dẹ́ ìrànwọ́ kété kì í lé lọ́dún kọkọjá kì í bá ọdún ọ̀dàmilójú pé ìhà bá ṣùgbọ́n slow and steady to win the race and you will win this year. All my followers will succeed. All my people will succeed. Everybody around this world that is hearing my voice will succeed. Ire o.